ó ti yẹ̀yẹ́ Masudi. Ọlọ́run ló yẹ̀yẹ́. Ọlọ́run ló yẹ̀yẹ́. Ọmọ àwọn tí yẹ̀yẹ́ Masudi. Ọlọ́run ló yẹ̀yẹ́. Ọlọ́run ló yẹ̀yẹ́. Ọmọ àwọn tí yẹ̀yẹ́ Masudi. Ọlọ́run ló yẹ̀yẹ́. Nìrọ̀jìm ìsìláìrà wọn nìrọ̀yìn ẹ̀tẹ́ tí ìlọ́rọ̀ tó pọ̀ tí mo fẹ́ sọ lẹ́yìn o ìlọ́rọ̀ tí mo lọ́rọ̀ tó pọ̀. báwo balẹ̀. àkọ́kọ́ mo wá dúpẹ́ lọ́wọ́ yín lẹ́nu ni o ẹ kú àtìlẹ́yìn mo dúpẹ́ lọ́wọ́ yín. Ọlọ́run máa wà pẹ̀lú wa. Mo pèsè àwọn ọmọ tí náà lókun lọ́wọ́ Ọlọ́run. Kó ti dá báyìí. Ojú òtí yín o. Ọlọ́run níbi tí ń gbé wa lọ ni. Ọlọ́run ọba ó níbi tí ń gbé wa lọ. Tí èèyàn bá ríru yìí tó pọ̀ wọn ò rí yàn. Ní kankan ti agbárí rẹ̀ láàmú. Ọlọ́run ọpọlọ ni. A rí wọn bá ṣe mọ níjọ́ Jímọ̀. Bẹ́ẹ̀ni. Wọ́n tún polongo fún wọn láti òkèèrè pé wọ́n ṣèpàdé wọn níbi báyìí. Ṣùgbọ́n ẹ ń bá lójú lójú tì wọ́n ò lójú tì ni. Àga tí wọ́n fi jókòó APC ni ilé tánlẹ̀ tí ADC èwo ni wọ́n ń ṣe ń bẹ̀ kí wọ́n jẹ́ káráyé ọmọ. Àmúlùmọ́là ni wọ́n ń ṣe. Fúra ṣùgbọ́n ó fẹ́ wá sọ fún yín tó ṣẹlẹ̀ wọ́n kàn dàbí ẹni pé àbíwo ni wà á lọ bí tó ga ni o. Lójú ọjọ́ tí wọ́n àtàwọn aláfẹ̀yìntì wọn àníjà ti bẹ́ẹ̀ nìkan kan sọ̀rọ̀. Fẹ́nu sìn ẹnu ìgbà tí wọ́n ṣe yìí Ọlọ́run ti ń ṣègbéga mórí àgbéga fún wa. Èyí tí pẹ́ nìkan kò ká tẹ́lẹ̀tẹ́lẹ̀ Ọlọ́run tó ti fún alágbára ẹ̀. Àìtí sọ pé nu ibi tá a lọ darapọ̀ mọ́ níyì o àti ńlá sọ̀sẹ̀ lógo lọ́wọ́ Ọlọ́run. Gómìnà Adémọ́lá Adélékè ọmọ wa wo lè jọ mẹ́rin. Àwọn aláṣọ mú pé ò gbọdọ̀ má wà ó ti di dandan kó wá ó sì ń bọ̀. Kò sí nǹkan tá à ń wá náà tó délé yẹn lọ yìí ká fẹ́ gbàre fún wo torí ìwó yìí ni láṣẹ ni ìwó la dúró fún. Ẹ tí wò tí ó bá sì ṣe ti wò làwa náà ṣe tiẹ̀ o. Káàkiri ìpínlẹ̀ Ọ̀ṣun yẹn tí ó bá ṣe ti wò rí ìwó wípé wo ìgbọ́dọ̀ da aládùúgbò tè lásìkò gba tíá. Kéde pé mo fẹ́ ṣe sẹ́nétọ̀ mo fẹ́ ṣe chief of staff. Èmi sẹ́ńtọ̀ kan bá gbá sóòní òmù nọ́mbà. Ẹ tó gbówó ṣe chief of staff. Ebi gbàtẹ́gbẹ́ tó bá wà bá mú tó bá dé ìjọba ni. Ó ti dé ìjọba òun. Bóòlù ẹ ṣe fẹ́ débẹ̀. Nígbà tí ibi tí wọ́n tẹra wọn jẹdé wọ́n lọ́rọ̀ dọ̀rọ̀ bàrà wíwọ̀ ẹni tóbi rí òṣòro nígbà oló tó sàpàn ọkùnrin wọ bàrà nígbà wọ́n bá dilẹ̀ lọkùnrin ṣe léyìn nígbà bá láwọn ọ̀rẹ́ yìí Ọlọ́run òṣojú fún ajá fi rí ìyẹn so nípa ìdí èyí ẹ dúró bẹ́ẹ̀ ṣe dúró a sọ bí a bá ń lọ torí pé àárọ̀ tọ̀kẹ́. Ibi tá yóò ti gbà yín náà ládàrí yín sí. Ibi tá yóò ti gba Ìwó ládàrí yín sí. Ibi tí ó rí pé wọ́n ti rí pé ìdàgbàsókè tá a dúró lé lórí pé là wá. Ibi tá a mọ̀ pé ìdàgbàsókè wo ti wá sí iná láṣẹ torí ẹgbẹ́ tí ó ṣe tí ó kà ọ̀rọ̀ yín kún
kéṣe dédé kádé òtí òdépò o wọ́n fẹ́ kẹ́ lọ kọ́ gba ilé yẹn o wọ́n fẹ́ kẹ́ gba ilé yẹn gbọ́rọ̀ mi dáadáa o olówó kò tòṣì mẹ́fà kò tòṣì gbogbo wọn o lẹ́gbẹ́ kan bá sọ pé ipò báyìí ni wọ́n fàdé òtí lálálá èwo làbí ìdérí èyí a máa wà lé ilé sẹ́mi kan dẹ̀ ó sùn lóye lọ tá a bá wà fún iṣẹ́ tá a fi jà fún ìwà torí pé lu àtàwọn tí tẹ́tẹ́ ilé mi ọ̀rọ̀ yín ló jẹ mí lógún jù jẹ́ ní ọ̀dà tẹ̀ lọ pé ìgbà mo rí i ní sátidé bí ọ̀sẹ̀ méjì ní ìsìnjọ́ kejì jọ́ta àtìkúdé táwọn èèyàn wá sí ilé mi ẹkún sì gbé mi náà torí bí wọ́n ṣe fara jẹ́ àtọkùnrin àtobìnrin àtọmọdé àtàgbà ọlọ́run ò ní jọ́nà wọ́ jẹ́ ẹkún. ẹ téèyàn bá sọ̀rọ̀ tóyàn bá tó bá ṣoore fún tó bá fi bí sú bí orin tẹ̀ ń kọ ni ọlọ́run ni ó ṣẹ̀ṣẹ̀ fún kálukú. torí bẹ́ẹ̀ yóò tiẹ̀ fẹ́ sọ̀rọ̀ ṣé tí wọ́n jẹ́ kéèyàn ò lè sọ̀rọ̀. ẹnìkan lọ rẹ ó ti wà ambitious tí ìbá ní wà ambitious ńkọ́ ẹ tọ́jọ́ ga àwọn ẹ̀yìn mé pawọ́ sùn yìí. Tanuma. ó dẹ̀ tó dépò gómìnà gbogbo ẹnu ni mo fi sọ. ní òde tọlọ́pàá rí o àìgbò ni kó ṣèlú Arẹ́gbẹ́ṣọlá dé o. tó ṣe kiri ọjọ́ 48 ni mo sùn lọ́gbà ẹ̀wọ̀n nítorí Arẹ́gbẹ́. ṣé wọ́n sọ pé ṣé wòlíì kankan tí mo wà lóṣèlú fún ni wọ́n ní mo ọlámbíṣẹ́ náà nìyẹn ẹjọ́ bá lámbíṣẹ́ ti kú rí tímbà tó wá ní lámbíṣẹ́ kọ́ ẹnìkìní gbogbo wọn pátá àtà tí wọ́n ní wọ́n mọ dìtámì fèètì wa ta ni èsè pàwọ́ la mú ọ wọnú ẹgbẹ́ ta ni èsè nínú wọn ṣùgbọ́n ẹnu táwọn data boys wọn ti ń ṣe yẹn kan ìkan lórí kìíní èyí tásìkò tí wọ́n sọ̀rọ̀ lórí rédíò bí ṣùṣe kú bọ̀bẹ̀ ṣe bí àjọsọ fúnra wọn. eléyìí tẹ́ bá rí Àgídìgbò nìbàdàn níbikíbi láti bí ọ̀sẹ̀ mẹ́ta sí ìsìn ọ̀rọ̀ Adéòtí ibi kejì tí ìbáyọ̀ sọ̀rọ̀ àkàn sọ yí pé mo ti padà wá sí ààyè mi mo fẹ́ nìkan kan pé mo ti padà wá síbi kan o kò sáàyè kan tí wọ́n fi ilẹ̀ o tó tí wọ́n bá fààyè ilẹ̀ tí wọ́n fààyè ti ilẹ̀ irọ́ náà kàn pa àwọn ẹgbẹ́ kan wà tó pé kò sí akéwì ẹ̀ kò sí ilẹ̀ fún ẹ láti fún yàn síbẹ̀ lálọ́ àlọ́ ọbẹ̀ yẹn o tí mo kàn fẹ́ ká ìmọ̀ ni pé ẹ farabalẹ̀ à ń ṣètò ibi tí ó sàn wà láyà sí lórí èmi ti sọ tèmi ò ṣe mọ́ mo sọ pé mo ṣe ọmọlúwàbí progressive mọ́ o èyí tí Arẹ́gbẹ́ṣọlá ń kọ̀ntró kò ṣe mọ́ èyí tá a ṣe ń ti tó ìwọ̀n ní ta pẹ́pẹ́ dìtẹ́ ni mọ́ so téèyàn bá mọ ibi tí ń lọ mọ́ ọyọ mọ ibi tó ti ń bọ̀ so ẹ lọ fọkàn balẹ̀ ibi tó dáa lájọ ń lọ ibi tí wọ́n ó ti mọ yìí wá ibẹ̀ lájọ ń lọ so eléyẹn bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kejì ó lè jọ mẹ́rin ẹjọ́ mo bẹ̀ wá o mo fẹ́ kẹ́ ẹ wá o kátúyáyá tó bá ṣe rí pé irọ́ là ń papá wà lánìwó ó rí ìjọ náà báńkì náà sì sọ pé à ń lé ni ó rí ìjọ náà wọ́n mọ̀ wípé ó yàtọ̀ fúnra wọn so ẹjọ́ ẹ dákun aago tó ìgbàjọ́ kan tì ẹ̀yin tí tẹ́ wà mẹ́ wọ́ọ̀dù kọ̀ọ̀kan nìkan dáná oúnjẹ wá o ilé kọ́ ni nìkan ti jẹun o fíìdì ni o torí ẹnikẹ́ni ni ó lè yà abẹ́ tẹ́ǹtì tí wọ́n bá ti lè yà sí àwọn àjòjì tí ń bọ̀ ó lè jẹun ó lè mú nígbà tí wọ́n bá rí tẹ́lẹ̀ yìí wọ́ọ̀dù eléńbẹ́bí òsì bí ẹ̀yà tí mo ti ró jẹjẹ ìyẹn gan ló pọ́n wálé torí yàtọ̀ fáwọn ayédèrè àtọ́lọ́lúwa àkànná dájú ìbá ti dé bíi ti pẹ́ àkànná wà mí wá láti central tí mò ń dá lóhùn mo fẹ́ kẹ́ ẹ wá torí ìjọ náà
yóò dàbí ẹni pé akéwì ó ti máa sọ bí tí wọ́n ti fòkun sí Olúwo ní jásà rẹ̀ lẹ́yìn eléyẹn ẹjọ́ ẹ dákun ìjọ tí wọ́ọ̀dù kọ̀ọ̀kan wọ́n bá ń ṣèpàdé wọn mo fẹ́ ní lọ́dọ̀ torí tó bá ti tá a bá ti ṣe ọdún tán tá a bá ti sọdún kírísímàsì tán mo fẹ́ kiri wọ́ọ̀dù kọ̀ọ̀kan. Níwà bá wa lálejò tí mo fẹ́ bá wọn lálejò lẹ́mi náà torí gbogbo wọ́ọ̀dù kò fi lè débí gbogbo wọ́ọ̀dù kò fi lè débí àti òlẹ́sẹ̀ tí ò lẹ́sẹ̀ nínú ẹ̀ ò ṣe kí ló pẹ̀ jẹ́ fún wa á lọ fáwọn ní wọ́ọ̀dù wọn á sì lọ sọdá láti lọ ṣàlàyé fún wọn lórí pé wọ́n nílé pinné ní pàtàkì ìjókòó lèjì á wà fóníkálùkù yín ní wọ́ọ̀dù yín láti sọ̀dí abájọ tàbí rìn bá a ṣe ń rìn àwọn ọmọ ká lè pé nǹkan kan ló ṣe kí kò gbá lójú báyìí ṣe 2018 náà lò àmì ẹ̀nà wà ní wípé wọn ò ṣèpàdé kan o náà fi nípàdé táwọn ṣe ìpàdé pé gbogbo òlù ni ó dìbò gbogbo ọmọ ẹgbẹ́ ni ó dìbò gómìnà ni o kò sí wọn ò ṣèpàdé kankan àwa lálọ́mọ tó pọ̀ jù lálọ́mọ ìgbìmọ̀ tó pọ̀ jù tí wọ́n bá lọ ṣèpàdé kò lè wọlé tí wọ́n bá tẹ́kù rẹ̀ ń bẹ̀ àwọn ẹ̀nà ọmọ bí ìgbà tí wọ́n pọ̀ ọmọ náà sí náà náà ṣe ṣe so ẹbí wọn lẹ̀ ó kálukú ọlọ́run ó ṣẹ̀ṣẹ̀ fún kálukú ọ̀sẹ̀ńtà alákọọ́lẹ̀ gidi lórí rẹ̀ kò sẹ́ńtà nínú gbogbo látòkèdè lẹ̀ ọ̀sẹ̀ńtà alákọọ́lẹ̀ rere níwájú wọn wọ́n bá ní ká máa ṣèrèkù ọ̀sẹ̀ńtì wò nírèkù lórí wọn anu ọlọ́run àwọn nu ọlọ́run àwọn nu ọlọ́run ẹ̀sẹ̀ tí ó dà tó sàn kó ní kájú tí wọ́n bá máa sọ wípé bóyá kankan ní ká ńlá kò sí kankan tí ká ńlá lórí ọ̀rọ̀ ilé ayé mi o. Ní 2019 wọ́n fọ̀rọ̀ sẹ́nétọ̀ lẹ́dẹ̀ mi wípé èmi kí n wá lọ sí sẹ́nétì wọ́n bó sọ fún ọ pé mi ò lọ. Pọ́ọ̀nù ẹ̀tẹ̀ wà bí nígbà tẹ́ gbọ́ ẹ̀ ń parakòrò ni wọ́n fọ sẹ́nétọ̀ lè tó a jẹ torí kìí ṣe Ọ̀ṣun West nìkan mo lérò sí o Bùrùjì tá bá dẹ̀ fún mi látàbùjá wọ́n ní kí n wá fi tọ́jú wọ́ọ̀dù local government mẹ́wẹ̀ẹ̀wá tí ń bẹ́ẹ̀ bí ni ẹ ti ṣe tèmi ní Ọ̀ṣun East Ifẹ̀ àti Ìjẹ̀ṣà ó lè pé wọ́n ju ti West lọ o bẹ́ẹ̀ ni ilẹ̀ bá dé central náà ṣé kí wọ́n á ní kí n fi tọ́jú káńsù mẹ́wàá kí n máa fi tọ́jú ọgbà káńsù wọ́n ní ewé àti ìtàkà ewé ìgbẹ́ ìkakọ̀ náà ni nítorí èèyàn ọba bọ̀ bẹ̀ so ẹjọ́ ẹ dákun kò sí fòyà kankan o kò sí fòyà kankan rárá ìfòyà kò sí fọmọ Ọlọ́run wọ́n bá ròyìn pé àwọn ṣe kínní ẹ̀pọ̀ ìpá tí wọ́n kó ṣe ara níbi ń san wọ́n wò wípé bá ń bá ṣe lágbájá kínní ẹ̀mí mi ò jìnnà rárá mo sì ní belief mo nígbàgbọ́ nínú Ọlọ́run wípé ibi tí mú àárẹ̀ yóò mú adé bẹ́ẹ̀ so ànáka àṣebàjẹ́ kàn ṣe lásán tí wọ́n ní ẹ̀yin ọmọ ẹgbẹ́ mi o ẹ̀yin ọmọ ẹgbẹ́ mi o ẹ̀yin ọmọ ẹgbẹ́ mi o ẹ ṣe ojú òní ti wà ẹgbẹ́ ọba wa o tí wọ́n bá ti rí lẹ́yìn ọkàn mi balẹ̀ àwa kan sára sọlọ́run ọba àwa kan sára sọlọ́run ọba ọba tí ò lójú àdúrà ti wá ọba tí ò já ṣe tí ó wọ̀rọ̀ wá o. Ọba tí ò lójú àdúrà ti wá, ọba tí ò dá
méjèèjì ti gbẹ́rin dé. Ẹ̀yin ìyá o. Ẹ̀yin ìyá o. Ẹ̀yin ìyá o. Ẹ̀yin ìyá ní ẹ̀bì gbogbo. Ẹ̀yin ìyá ní ẹ̀bì gbogbo. Gbogbo àwọn tó pè ní ìdílé nítorí alágbẹ̀dẹ ìrójú wọlé ara. Ẹ̀làlẹ̀kẹ̀ ìlò ju ìwà tó kù mọ̀. Àwọn tí ń pè ní ìyá ní ibi ìdí ẹ̀rọ gbogbo ìwádìí rọ̀ bí ká ọ̀nà ìdájọ́ àwọn yá sí ní.